ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, thank you for joining me. Alhamdulilayi Rabbil Alamin. Ẹ má ṣe mí gbọ́ o, èmi dókítà ọkọ àtìyàwó, ambassador ọkọ àtìyàwó, counselor ọkọ àtìyàwó àti gbogbo dídín dọ́ọ̀dẹ̀. Ṣé ẹ rẹ́nu mi? Dídín dọ́ọ̀dẹ̀. Ẹ̀yin excuse me, ẹ bìlà. Èmi ẹ ṣe dókítà ọmọdé o. O lè jágbàlagbà o tí ì máa rí, èmi ẹ ṣe dókítà rẹ o. Ẹ bìlà. Bákan náà, irú apps wo lẹ fẹ́? Ẹ kọ̀ǹtàtì on Pond by 2. Ẹ̀yin náà rí title ìdí ẹ̀ tí àwọn kan ti láìkì láti máa dófùrọ̀. Kí ni ìdí tí wọ́n fi máa láìkì láti dófùrọ̀? Láìpẹ́ yìí a rí list. A lè pretend pé kò ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀ yín tèmi. Ó ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà rí fídíò tí mo drop láìpẹ́ yìí tí mo ń sọ fún arábìnrin kan pé kó lo ọyẹ̀ dáadáa. Ṣóyé yín? Ó ń ṣẹlẹ̀ gidi gan. Kí wá ní ìdí tó fi rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn kan wọ́n láìkì láti dófùrọ̀? Generally fún ọkùnrin tó bá ń dófùrọ̀ wọ́n ti introduce ẹ̀ sí ni, so ó ti wá gbádùn ẹ̀. Kò sí nǹkan míì tí wọ́n fi ń dófùrọ̀ ju pé wọ́n ní ó dùn, orgasm ẹ̀ wà intense. Ìdí ẹ̀ náà nìyẹn. Nítorí pé ibi tá à ń pè ní fùrọ̀ ó ní nerves tó pọ̀ gidi gan. Ibẹ̀ fún ìdí ẹ̀ tí wọ́n fi ń ṣe nìyẹn, pé tí wọ́n bá dà, dídà yẹn ó máa ń lágbára gidi gan, ó máa ń dùn mọ́ wọn gidi gan. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n ní kán má ṣe ló máa ń dùn mọ́ àwọn ẹlòmíì. Nǹkan tí wọ́n ní kán má ṣe ló máa ń dùn mọ́ àwọn ẹlòmíì. Nǹkan tí wọ́n ní kán má ṣe tí wọ́n sọ wípé rárá eléyìí ó engage religion rẹ o, eléyìí engage culture rẹ o, èèwọ̀ ni o, wọ́n ní kẹ́ ẹ má ṣe o, wọ́n ní kẹ́ ẹ má ṣe. Ibẹ̀ ni àwọn kan ti ń find joy. Ìkan nìyẹn. Kí ló máa wá dé again tí ọkùnrin ó mọ ní òun fẹ́ mọ dọ́kùnrin. Ọkùnrin orí pélé ọkùnrin ni. Nǹkan tó so mọ́dì ló náà so mọ́dì, àmọ́ fẹ́ mọ dò. A dẹ̀ wá rí àwọn kan náà tó jẹ́ pé bí wọ́n ṣe ń dóbìnrin náà wọ́n ṣe ń dọ́kùnrin. Wọ́n wá nínú ìwádìí nígbà tí list yẹn jáde tí mo wà depressed, mo need láti find out 1 or 2 things. Wọ́n wá sọ wípé brain àwọn ẹlòmíì bó ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Wọ́n jẹ́ ká understand pé àwọn kan wà wọ́n ní genetics. Wọ́n nítorí genetics ló fà á. Wọ́n náwọn míì wọ́n nítorí hormones. Wọ́n náwọn míì wọ́n nítorí environmental factor. Èmi ó wá explain, màá wá sọ èyí tó dàbí fraud náà. Wọ́n pè ní genetics but it's like fraud genetics àbí genetics fraud. Èyí tó wá dọmọ genetics màá tún explain. Yes. Ẹ rí bàbá ó like láti máa ṣe ọkùnrin. Bàbá ó like láti máa dó ọkùnrin. Ọmọ rẹ̀ náà wá dàgbà, ó wá rí bí bàbá ń ṣe ń ṣe. Ẹ wá rí bàbá náà ó ti ń ṣe ọmọ rẹ̀. Ẹ rí bàbá ó bímọ ọkùnrin méjì, ó ń dó wọn lẹ́yìn, ó ń dó àwọn méjèèjì. A'udzubillahi minash shaitanir rajim. But in as much as mi ò fẹ́ wà emotional, mi ò fẹ́ wà judgmental, mi ò fẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ kan. But nítorí topic yìí mi ò mọ bí màá ṣe ṣe, but I will just try my possible best. Ẹ rí ó ti initiate, bàbá ti initiate ọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ méjèèjì ó ti initiate wọn àti gbọ́rí náà. Tí àwọn méjèèjì yẹn lọ padà dì wọ́n nítorí pé àwọn ọmọ méjèèjì yẹn wọ́n ti ń gbádùn ara wọn. Wọ́n fẹ́ get out bàbá wọn. Kí bàbá wọn mọ̀ lọ́rùn ó ti dàgbà. Wọ́n dẹ̀ tún fẹ́ inherit properties ẹ̀. Agbọ́rí náà wọ́n pa bàbá, wọ́n pa mọ̀mọ́. Wọ́n dẹ̀ at the end of the day wọ́n arrest wọn because guilty conscience ò jẹ́ kí kékeré yẹn gbádùn. Nǹkan tí wọ́n fi get wọn nìyẹn. So nísìnyí nítorí pé bàbá ti initiate àwọn ọmọ ẹ̀, ẹ̀yin kan wà á sọ wípé genetics ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí a rí bàbá tó ṣe bẹ́ẹ̀, a rí ọmọ tó ṣe bẹ́ẹ̀. Ẹ wà ní ó wà nínú ìran ni. Fraud nìyẹn. Báwo ni bàbá yẹn ṣe di bẹ́ẹ̀? Wọ́n initiate náà ni. Ìyẹn kì í ṣe real genetics. Ìyẹn fraud genetics nìyẹn. The real genetics ò ní ẹ rí arábìnrin kan níjọ́wọ́ àbá arákùnrin ni màá sọ tó ní sexuality méjì. Ó ní tọkùnrin ó dẹ̀ ní tobìnrin. Ó dẹ̀ nọ́yàn lẹ́nu ẹ̀. Ó sọ fún wa, ó ní òun máa ń bá ọkùnrin sùn, ọkùnrin sì máa ń bá òun sùn. Ó ní òun máa ń bá obìnrin sùn, ó ní òun máa ń bá obìnrin sùn, ọkùnrin dẹ̀ máa ń bá òun sùn. Òun tiẹ̀ lọ́mọ méjì. Wọ́n wá ní ṣó lè bọ́kùnrin sùn. Ó ló lè bọ́kùnrin sùn èyí tó bá máa pé òun.
ó dẹ̀ lọ́yàn, ó dẹ̀ sọ pé òun ṣe nǹkan oṣù, ó dẹ̀ ti bímọ. Nínú ìwádìí, ó ní màmá òun náà rí bẹ́ẹ̀. Ó ní màmá òun rí bẹ́ẹ̀. Nínú ìwádìí, ó ní àwọn ọmọ tó ń bí, wọ́n ní wọ́n rí bẹ́ẹ̀. Ó là ń pè ní genetics. Ìyẹn ni genetics bí Ọlọ́run ṣe dá ni. Ṣé ìwọ Ọlọ́run dá ẹ ní méjì? Ṣé wá irú àwọn ọmọ tá à ń sọ yìí, àwọn là ń pè ní àkàndá. Àwọn wòlíì míì wọ́n ti lè bírú wọn kí wọ́n ti yanjú wọn dànù pé èmi wòlíì irú ọmọ wo lélẹ̀. You understand? Bákan náà a ti rí àwọn ẹlòmíì nínú wọn gan tí wọ́n ti para wọn dànù lórí irú ọ̀rọ̀ báyìí. A dẹ̀ ti rí àwọn ẹlòmíì tí wọ́n ti sá lọ. A wá dúpẹ́ lọ́wọ́ technology sọ fún wa pé ẹ ní láti para yín, ẹ ní láti wà depressed. Wọ́n find out èwo ló pọ̀jù nínú àwọn hormones, nínú mùdùmúdù tó ń jẹ́ kí èèyàn jọkùnrin, èwo ló pọ̀jù nínú mùdùmúdù tó ń jẹ́ kí èèyàn jóbìnrin. Èyí tó bá pọ̀jù wọ́n block kan fún kan ni. Tó bá jẹ́ pé o lè gbóyún, wọ́n lè bẹ ẹ̀sùn kó gbóyún successfully. Tó bá jẹ́ pé tóbìnrin ló pọ̀jù, wọ́n á fi tóbìnrin yẹn lẹ̀ fún ẹ. Tó bá jẹ́ pé o lè dóbìnrin dóyún ni, tó jẹ́ pé o lè fádà ọmọ, wọ́n á fi tọkùnrin lẹ̀ fún ẹ. Technology sọ wípé ẹ má para yín mọ́, ẹ má depress mọ́, they can handle it. Irú àwọn yẹn tá a wá rí pé obìnrin èèyàn ní ọyọ kan, ẹnìkan ó ní okó, ó ní òbò tó yé yín, ó lè ṣọkùnrin, ó lè ṣobìnrin. Òun là á sọ wípé genetics ló fà á. Àmọ́ environmental factor, ìwọ able man ní ẹ́, correct man ní ẹ́, nítorí àti jẹ, nítorí àti mu, nítorí àti dà. Ẹ̀yin náà gbọ́ àwọn musician kéékèèké tí wọ́n ń jẹ́wọ́, tí wọ́n sọ wípé mo ti lọ sọ́dọ̀ lágbájá, ó ní for me to help you, for me to promote you, mo need láti dófùrọ̀ ẹ abọ́nà. Àwọn ẹlòmíì wọn ò ro méjì, wọ́n gbà fún wọn, wọ́n initiate wọn. Ìwọ tí wọ́n ti initiate ẹ, ìwọ náà fẹ́ initiate ẹlòmíì. Èṣù lè fún ẹ ní nǹkan kó mọ́ gbà á. Èṣù ó fún ẹ ní nǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún, ó gbà pẹ̀lú ọwọ́ òsì. Wọ́n initiate ẹ, wọ́n need kí wọ́n náà initiate ẹlòmíì. Ìdí ẹ̀ tó fi fà á pé kíní yẹn wá ń pọ̀ jù nínú society wa, unless tí ìwọ kan bá fẹ́ pretend. Ó pọ̀ jù. Dẹ̀ rí báwọn náà ṣe máa ṣe. Rí àwọn ẹlòmíì tán bá dákẹ́ tán bá pretend. At the end of the day, wọ́n máa ń jáde, wọ́n máa ń jẹ́wọ́ pé irú àwọn èèyàn táwọn jẹ́ lélẹ̀. So ìwọ wá pretend pé kò ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀, ìwọ ló mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́wọ́, mọ́ fẹ́ accept. Ìwọ ló mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́wọ́ pé irú ẹ̀ ṣẹlẹ̀. Mo rí fídíò tó bá jẹ́ bẹ́ẹ̀, mo rí fídíò ọkùnrin sọ́kùnrin. Mo rí bí wọ́n ṣe initiate ọmọkùnrin yẹn, mo rí bó ṣe dùn ún, mo rí bó ṣe kígbe, mo rí bí tá a bá sọ wípé yes orgasm yẹn wà intense, mo rí bí èèyàn tó jẹ́ pé èèyàn tó wà lẹ́yìn ẹ̀, mo rí bó ṣe ń ṣe bí ẹran, tó fẹ́ filẹ̀ lẹ́ torí pé kíní yẹn ti gbásíkí lórí ẹ̀ jù. Wọ́n ní kẹ́ má ṣe ìbálòpọ̀ bí ẹran. Ẹ̀yin àfàdà, kí ni Al-Qur'ani sọ ń pẹ̀? Kí ni àdìtì sọ ń pẹ̀? Ẹ̀yin kìrìsìtẹ́nì, kí ni wọ́n sọ ń pẹ̀? Like mo ti sọ nínú fídíò mi yẹn, like mostly mi ò rí àwọn àfà, yes to me ni mo ń sọ o, ẹ pardon mi tó bá dàbí kíní, àbá àwọn pásọ̀ tí wọ́n really sọ ń pa ẹ̀. Mi ò rí, should I say everybody ti ṣe bẹ́ẹ̀ ni? Should I say that? Mi ò fẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé àtúnṣe ṣì wà látọwọ́ ẹ̀yin àfà, ẹ̀yin pásọ̀ lórí ọ̀rọ̀ yìí? Ṣé àtúnṣe ṣì wà? Meanwhile, tó bá wá ṣàtúnṣe kó tó di pọ̀ ìwọ wọ́n fẹ́ jọ yẹn. Before kó tó di pé mo lọ síbẹ̀ yẹn. Báwo ló ṣe wá identify pé ìwọ ọkùnrin ló fẹ́ àbóbìnrin ló fẹ́? Ṣé rí àwọn tí wọ́n fẹ́ bólúwa ṣe sọ pé Ọlọ́run dá ọkùnrin nítorí obìnrin ni, Ọlọ́run dóbìnrin nítorí ọkùnrin ni. Ìwọ tó bá mọ̀ bẹ́ẹ̀, obìnrin ló mọ̀. Tó bá yẹ pé ọkùnrin ni ẹ́, obìnrin ni wàá mọ̀ like. Tó bá yẹ pé obìnrin ni ẹ́, ọkùnrin ni wàá mọ̀ like. Ò ní fẹ́ like. Tó bá yẹ pé obìnrin ni wọ́n ṣe lesbobo, kò ní like pé obìnrin fọwọ́ kan, kò ní fẹ́. Ọkùnrin yẹn ló máa tó bá ti rọ́kùnrin, ara rẹ̀ lè trigger, tọkọ rẹ̀ bá fọwọ́ kan, ara rẹ̀ lè dìde. Àwọn straight nìyẹn. Ọlọ́run dá ọkùnrin nítorí obìnrin ni. Ọlọ́run dá obìnrin nítorí ọkùnrin ni. Ẹ̀yin náà mọ̀ bọ́lọ́run ṣe dá Adam and Eve. Then a wá rí àwọn kan tó jẹ́ pé
ọkùnrin ló mọ̀, wọ́n ti initiate wọn already. Tán bá ti wá rí ọkùnrin wọ́n máa wo ọkùnrin bí ẹgbẹ́ wọn ni wọ́n máa wo ọkùnrin yẹn bí obìnrin. Wọ́n máa size wọn up, wọ́n máa wò ìdí wọn, wọ́n máa wo ibi ṣòkòtò wọn, wọ́n máa wo ètè wọn, wọ́n máa wo ojú wọn, wọ́n ti máa imagine báwọn ṣe turn ẹ̀yìn ẹ̀, báwọn ṣe fi sí látẹ̀yìn fún. Wọ́n ti máa imagine ẹ̀. Ọpọlọ wọn ti jú yàbáyá, wọ́n ti accept pé ọkùnrin làwọn ṣe, wọ́n ti wá like ọkùnrin. So ìwọ tó bá identify, wọ́n ti initiate ẹ, wọ́n ti wá dirú wọn. Wàá wá rí pé ọkùnrin ló ń like, obìnrin ò wá trigger mọ́, ọkùnrin ni wàá mọ́ like, ọkùnrin wàá mọ́ like. Àwọn tá à ń pè ní Gabriel nìyẹn. A wá rí àwọn kan tó jẹ́ wípé àtọkùnrin àtobìnrin ni wọ́n ṣe. Wọ́n níyàwó lé, wọ́n dẹ̀ tún ṣe ọkùnrin. Wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n lè mọ ṣe obìnrin nítorí pé kí ni society fẹ́ sọ. Wọ́n pretend, wọ́n sápamọ́ sábẹ́ rẹ̀. Àwọn náà ṣáà bímọ, ọkùnrin ò ṣáà lè bímọ fún wọn. Ìdí ẹ̀ táwọn míì fi ń fẹ́ obìnrin nìyẹn. Tí wá rí àwọn ẹlòmíì, wọn ò tiẹ̀ care, wọ́n ti gbéra wọn sílẹ̀ as lọ́kọláya. Society wa ibi tó corrupt dé nìyẹn, ibi tó degenerate dé nìyẹn. Ǹjẹ́ a lè break off from corruption? Mi ò rò bẹ́ẹ̀. In as much as ọkùnrin ń dó ọkùnrin látẹ̀yìn, wọ́n protect the interest ara wọn. Níbo lẹ ti fẹ́ rí òótọ́? Yes, should the case o wọ́n consider torí pé a sọ wípé orgasm yẹn wà intense. Bó ṣe wà intense yẹn ló ti kó ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí wá. Ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí ló kó wá, ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó yínran. Torí tá bá sọ báyìí, tá bá sọ eléyìí kò dáa. Before kó tó kóra rẹ̀ wọnú ẹ̀, àti obìnrin náà tí wọ́n ń dó láti fùrọ̀. Pé mo sọ níjọ́ yẹn, mo ní màá wá sọ effect pé wọ́n ń dó yẹn fùrọ̀. Àìsàn tá à ń pè ní HIV/AIDS chronic ó lè tètè kó láti bẹ̀. Àìsàn tá à ń pè ní genital herpes tí ò ní cure ó lè tètè kó láti bẹ̀. Àìsàn tá à ń pè ní human papilloma disease or virus HPV ó lè tètè kó láti bẹ̀. Hepatitis B ó lè tètè kó láti bẹ̀. Àti so on àti gbogbo oríṣiríṣi àìsàn grade 1 tó wá láti ìbálòpọ̀. Ṣé orí tó bá bó obìnrin sùn láti, no, it is not, kò í ṣe pé bóyá nítorí pé mo jẹ́ straight, ìyẹn kọ́ mo fi ń sọ. This is just the fact. Àwọn náà dẹ̀ mọ̀. Àwọn náà mọ̀. Tó bá bá obìnrin, tó bá yẹ pé ìwọ jẹ́ straight, ó ń bóbìnrin lò pọ̀, tó bá ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin yẹn tó bá wet dáadáa, tóbìnrin yẹn bá wet, ó lè kó àìsàn kankan. Kí obìnrin yẹn ní àìsàn, tó bóbìnrin yẹn bá wet, ó lè kó àìsàn. Àyàfi tó bá jẹ́ pé ibi tẹ́ ẹ ti ń ṣe struggle, obìnrin yẹn ní cut, ìwọ náà ní cut. Tí obìnrin yẹn bá ní HIV, wàá tètè kó lára obìnrin. Àbí tí ọkùnrin yẹn bá ní HIV or any other disease, wàá tètè kó. You understand? So kìí ṣe pé mo ká àìsàn náà lára straight, but chances pé ó kò mú sharp na wàá tètè kó lára pé òun dó fùrọ̀. Nítorí ibẹ̀ yẹn nerves ẹ̀ pọ̀, ó dẹ̀ tight. Nǹkan tí wọ́n ṣe fún náà ni pé kí ìgbẹ́ jáde. Ìgbẹ́ mi bá jáde nígbà mi gan, ẹ rí bó ṣe máa ń ya ni. Ìwọ tó bá dẹ̀ ń dó fùrọ̀ náà, o lè jìnnà sí pile ìdíyọ. Àìsàn ìdíyọ máa ṣe ẹ́ tó máa yọ bọ̀bọ̀bọ̀bọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìdíyọ gan lè lead sí anus cancer? So ìwọ tó bá ń dó fùrọ̀, cancer náà ò jìnnà sí ẹ. Cancer oríṣiríṣi wà lóòótọ́, but ìwọ tó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí wọ́n ní kó mọ̀ ṣe, torí nǹkan tí wọ́n ní kí ẹ mọ̀ ṣe, òun ló mọ̀ trigger, òun ni fantasies àwọn èèyàn, òun ni fetish ẹlòmíì pé this thing wọ́n ní ká mọ̀ ṣe, òun gan ló mọ̀ ń dùn mọ́ àwọn kan jù. You understand? Ìwọ kó tó ṣe, kókó béèrè pé kí ni ìfẹ́ tiẹ̀. So ìwọ tó lọ dó ọkùnrin níta, yes, chances pé ó yìn fẹ́ ti ìyàwó rẹ nílé 100% ni. 100% yẹn lágbára. Wàá ìfẹ́ tọmọlọ́mọ nílé. Tó bá fẹ́ kú bá rẹ̀, ó dáa ju pé kó tó wá mú èèyàn kó tó wá kú bá lọ. Ó mọ̀ pé ìwọ ọkùnrin ló like. Ara rẹ̀ gan yẹn dìde fún obìnrin. Kí ló dé tó gbéyàwó sílé? Gbogbo orú nǹkan báyìí ẹ fi sí consideration. Ṣóyè yín, ẹ fi sí consideration. So fún ìwọ tó jẹ́ wípé o ti ń ṣe, mo sọ nínú last video mi, ó ń ṣe ọkọ ẹ̀ ń dúró látẹ̀yìn, mo ní kó mọ lubricate. Dẹ̀ wá lọ bá mi wá nǹkan tá à ń pè ní green tea. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wá lọ bá mi wá nǹkan tá à ń pè ní green tea. Wá lọ bá mi wá nǹkan tá à ń pè ní, ó dà pé mò ń jẹ pákó kan níbi iwájú tẹ́ rí mi yẹn. À ń pè ní licorice roots. Wàá wá ọ̀pọ̀lọpọ̀ àti green tea àti licorice àti garlic. Wàá mọ̀ sí, wàá mọ̀ mú. Wàá mọ̀ sí, wàá mọ̀ mú so that kó mọ help white blood cell. Kó mọ help white blood cell ẹ̀.
ó pọ̀ o, tiwa náà wà o, àmọ́ mọ́ lò yẹn ná lóòrèkóòrè, wàá mọ́ lò, dẹ̀ mọ́ lubricate, má jẹ́ kí wọ́n wọlé sí ẹ lára ní dry, má jẹ́ kí wọ́n wọlé sí ẹ lára ní dry, wàá tètè kó àrùn, ẹ jìnnà sí àrùn, ẹ̀yin àfáà wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ sí. This is on point by 2, always using my words to help others. Bye for now.